Women against reproach. Wow! Group wa group tó máa ń kọ̀yà fún àwọn obìnrin tí ọkọ wọn tó máa ń abuse. Gbogbo nǹkan ni mo ti fi gbìyànjú láti fi tẹ́ lọ́rùn kó yé mi. Ṣé bí àwọn ọkùnrin lórí pọ̀ gan-an nílùú ayé? Tálẹ́kọ̀ kì í ní gbogbo nǹkan tẹ́ sọ yẹn. Tó lówó lọ́wọ́ tó máa ní girlfriend ni. Ó ní mo máa kó fún girlfriend. Ẹbí ló máa sọ fún ẹ pé mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ọ̀rẹ́ ẹ olójúdúdú náà. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ pàdé irú àgbákò tèmi kọ́ pẹ̀lú ọkọ mi. Ṣé ìgìlẹ̀ kọlù ni àbí pépà? No, ẹ sọ fún mi, ṣé mo fún yẹn lẹ́nu? Lẹ́ra lumi tó yẹn. Experience tèmi ti ní exactly like yours ni. Kánilaka yẹ ká ló wà accurate ni. Ó yẹ kí wọn náà mọ̀ wípé èmi máa jẹ́ kí omi lè ever sọ fún bẹ́ẹ̀ fẹ́ ó kàwé. Ṣé búrú èlò lásán ni mo tẹ̀lé? Wọ́n ní gé lọ́kọ̀ mi. Ó dà. Ọlọ́run ní ọ̀nà àti ìyè. He is the way and the light. Àmọ́ wèrè gangan náà bọ́ ní gé ni. Bẹ́ẹ̀ ni. Ṣé bí mo kò ní pé kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ rí? Ó tún mú wá. Lẹ́yìn ìgbà tẹ́ mọ̀ pé mọ́mí ẹ̀ ló ń bá sọ. Báwo ló ṣe máa síhùn báyọ̀ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́? Tó bá tún wá nà mí tán, wọn ò bí mi dá kó sọ pé òun fẹ́ ṣe kí n sọ pé mi ò ṣe. Ó ṣe kí ni? Tíyàwó lèmi bá ṣẹ́ mi, màá nà bí kò. Àwọn ọkùnrin ara àta tí ń mọ̀ rí, màá nà bí kò. Èmi máa nà bí rí o. Ọmọláró ìka òmèsì olùpẹ̀nàjàkáyé alánú ẹ̀ wọlé ajífòrúwọ̀lú ọgbà ló ní ẹgbọ́ mi sáyé ọgbà ló ní ẹgbọ̀rọ̀ mi yé wọ̀. Àsìkò ti tó láti san sálárì yín fún àwọn tí ó jẹ̀ṣẹ́ ọwọ́ yín. Ta ni mo ṣe gangan tó bá fọkùnrin ni kó jọ kó dáríjì mi. Sọ̀lálẹ̀ mi ò sọ fún mi ò sọ nítorí tiẹ̀. Bàbá jáde kó de just tell me where you are going. Nǹkan tó fẹ́ lọ ṣe mi ò wà interested. Ọkọ̀ gba permission lọ́wọ́ yín kí tó lọ síbi tí máa ń lọ ni. Nígbà mo jogún lé tí ò jẹ́ rere lẹ́jẹ̀ tó fẹ́ bá tèmi jẹ́ ni. Olórí burúkú 2 years ọdún méjì olóòtú jẹ mí lọ́wọ́ kò fún mi lọ́wọ́ bó ló ṣe fẹ́ kébi sọ̀fà yìí. Ọ̀gá ló fún mi ní instructed pé kí n má apply yìí láti wọnú company fi mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹni òun ní àbẹ̀rẹ̀ lára. Tó o bá kà á kún tẹ́lẹ̀, o láti kà á kún sí i. Yeah, o láti dẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀. Tí adé yín ti jápa, kódà ìránṣẹ́ adé yín ti fẹsẹ̀ fẹ́ dànù. Láti understand nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ kò kí ń padà rí bí wọ́n ṣe rò yẹn mọ́ gbìyànjú jẹ́ kọ̀rọ̀ mi yẹ. Yeah, who is that coming? Doctor, woman tó wà ní wọ́tí yẹn. Ó ti jí ó dẹ̀ ti ń pariwo. Sorry, let me call you back. Ó ti ṣe what? Ó ti jí ó ti ń pariwo. Okay, let's go.
It's okay. Calm down. Hello. Sister mi, ẹ ní láti fi ọkàn ra yín balẹ̀. Sorry, Josheli. Excuse me, please. Immediately. Sorry, you wanna excuse me, please? Hello, sister. Ẹ ní láti gbé àwọn ẹrù tó bá wúwo lọ́kàn yín, ẹ ní láti sọ kúrò kí àlàáfíà lè tètè dé bá yín. Mo understand the condition yín, mo understand situation yín. But trust me, irú eléyìí a máa fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ rí inú ayé tàwa yìí. Okay. Apart from nǹkan tí mo mọ̀ tó ń ṣẹlẹ̀ gangan, is there anything you want to share with me? Ẹ lè rí mi gẹ́gẹ́ bí àbúrò yín, abẹ́gbọ́n yín. Kasukundala will help situation. But my dad twice on you. You need to help yourself. Don't ṣeré pọ̀mọ́ yìí nìyẹn. Ilé ayé tá wà yìí ó lágbára gan. Oríṣiríṣi lèèyàn bí oríṣiríṣi aṣọ. Ẹranko wà nù èèyàn wà nù ẹranko. Báwo làwọn kan kọ́ ṣe máa kóra wọn jọ? Ọkùnrin mẹ́ta tẹ̀lé máa kí obìnrin yẹn kan ṣe mọ́lẹ̀ tẹ́ máa fagídí bá alájọṣepọ̀. Ládùúgbò obìnrin ṣe pọ̀ níta ní ayé tá wà yẹn sí ní sẹ́ńtúrì yìí. Yàtọ̀ sí pé mi gangan ni mo ń treat ọmọ yẹn bí ìgbà tá a bá ní Ọlọ́run lò mí bí áńgẹ́lì fún ni. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ mi tí mo máa ń bọ́ ọmọ yẹn sọ because kò bá ti ronú parẹ́ each time tó bá ti rántí incident yẹn báyìí ó máa ń trigger ẹ̀ ni. Àánú ẹ̀ ṣe mí gan-an. Àwa doctors nǹkan tójú wa ń rí kó ń ṣe gbogbo ẹ̀ ló ṣe máa délé sọ. Tẹ́ bá gbà wọn nǹkan mi ọ̀rẹ́ ẹ máa dúpẹ́ tiyín ni. But mo fẹ́ béèrè nǹkan kan o. Báwo ló ṣe máa easy fáwọn ọmọkùnrin kí nǹkan ọmọkùnrin wọn lè sóbìnrin tí ò wà in mood tó dẹ̀ fẹ́ bá alájọṣepọ̀ by force? Kò yé mi. Ṣé mọ̀ pé ìdájọ́ tí wọ́n fáwọn kidnappers àtàwọn amrọ̀bà yìí ló yẹ kó máa fáwọn rapist 100 years gan kéré fún wọn ó yẹ kó ń wọ́n fún wọn ni. Because káwọn pàrọ̀ lóòótọ́ ẹni tó bá fipá bóbìnrin lájọṣepọ̀ àtẹni tó pààyàn ẹ̀wọ̀n kan náà ló yẹ kọjọ fún wọn because ẹni tí ẹ rape kí ni òní kúrò ní memory ẹ̀ bí ìgbà tẹ pa sáyé ni so kí ni ìyàtọ̀ àwọn méjèèjì àtẹni tó pààyàn àtẹni tó fipá báyàn lájọṣepọ̀. Mo support ọ̀rẹ́ in fact ọba lè fún 100 years lọ́gọ́ yẹ kó máa fún wọn. Mr. Korede ẹ máa ya wèrè gan-an. Kí ni mo tún ṣe? 100 years. Ó ti kéré jù. Tí wọ́n yìí bá jẹ́ president ìlú ìjọba ẹ máa le gan-an. Má jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní ti nìyẹn. Normal ti ní nǹkan tó sọ náà wọ́n tọrọ ni. Accepted sórí ọ̀rọ̀ tí lè kàn sọ point one bẹ̀ but ìwọ Mr. Korede tó bá jẹ́ pé àbúrò ẹ̀ ni wọ́n rí kí ni nǹkan tó máa ṣe. Ṣé o tún gbọ́ bẹ́ẹ̀? Àbúrò mi ló tún dárúkọ. Ṣé o bá àbúrò mi ṣe díẹ̀ sí mi ṣá? Àbúrò mi ló dárúkọ bẹ́ẹ̀. Ṣé o bá àbúrò mi ṣe díẹ̀ sí mi ṣá? Nǹkan tó máa ń fàjà lélẹ̀ o. Ó ṣe máa sọ fábúrò. Ó yẹ kí n máa fún ẹ mọ́. Wá bọ̀bọ̀ yìí kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́ tó ń pòṣè láì lórí láì ṣe mi? Kí ni mí ní gbogbo eléyìí náà? Mo fẹ́ bí ẹni kọ̀ọ̀kan ni o. Nínú gbogbo nǹkan tí mo ti ń sọ látàrí òṣè yẹn nìkan ló gbọ́ àbí? Yes, òṣè yẹn ni mo gbọ́ because mo mọ mí ní òṣè. Kí ni mí ní òṣè yẹn náà? Mo mọ nǹkan tó ṣe mí. Nǹkan tó ṣe mí ni wípé ọ̀jẹ̀ yẹn. Onúdẹ̀tún ni ẹ́. Wá bọ̀bọ̀ yìí kí ló ń ṣe ẹ́ gan-an? Ó ṣe wá yàrá pa má ṣiṣẹ́ báyìí gan-an. Kí ló ń ṣe ẹ́? O tìtòrò jẹ tó sin kíṣìn ló ṣe ń pòṣè àbí? Ó ti yé mi. Wá sọ fún mi. Ṣé every time nílé kan fẹ́ máa bọ ẹni?
tó bá rí lẹ́kàn ó lè ṣe anything life ẹ̀ tó bá rí lẹ́kàn ó lè jẹun ó lè wọṣọ ó lè ṣe anything. ó sọ pé tó bá fẹ́ fẹ́yàwó wàá sọ fún lẹ́kàn pé kó wó obìnrin fún ẹ àbí orípọ̀ dẹ̀ ni ẹ náà òsì kárí pé lẹ́kàn ṣe ń bọ̀ ọ̀tá lẹ́kàn last date ọ̀tá lẹ́kàn kú sọ fún mi báwo ló ṣe fẹ́ live life ẹ. john dololo ọ̀dẹ̀ ààrẹ tó ń bí mi question ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ live gbogbo yẹn ranjú báwo ló ṣe fẹ́ live. ṣé mi ló ń pè lọ́dẹ̀. tó bá sọ̀rọ̀ jù máa nú ẹ̀bí wèrè máa jẹ́. ẹ wọn bí ẹrẹ wo èmi máa jẹ. wà á máa lu ẹgbàá máa nú ẹ̀bí wọ́n wà ẹrẹ wà á nú èmi. máa jẹ́. àwọn olóyè burúkú ni ẹ. ẹrù tí ẹ bá ẹ èmi máa jẹ́ kí ló ń pè lọ́dẹ̀. máa jẹ́ kẹ́mi máa ní. ẹ máa wọ pọnú iná. wà á máa lu ẹgbàá mọ́. ẹ máa wọ ẹgbàá iná. tó ya wèrè ni. kí ló ń ṣẹlẹ̀ náà. kí ló ń ṣẹlẹ̀ guys. ẹran tó gbé sílẹ̀ ló sọ̀ sílẹ̀ èmi ló tún pè lẹ́ran yẹn o màálù ló ń pè mí lẹ́ran yẹn o. kí ló ṣe ẹ̀yin méjèèjì tẹ́ ń ṣe báyìí. lóyìn má ti gé ẹran màálù èlé máa pè mí lẹ́ran. sọ pé jẹ́ òfin bọ̀bọ̀ ìṣá. ṣé mi ò lè bá yín sọ̀rọ̀ ni. ẹ wo nǹkan tá a máa jẹ lélẹ́yìí tí mo rà wáyé jẹ́ káwọn kitchen ká lọ dáná jàre kí ni gbogbo ìjà tẹ́ ń jà all the time. dó jẹ́ kí mi wọ kitchen báyìí mi gbé báàgì jọ mi ìgbé wọ́ọ̀kì jọ pẹ̀lú màálù èlé jẹ́ kí mi wọ kitchen. a ní sùúrù náà ẹ má yẹ kí n máa rò pé bóyá torí pé ọwọ́ yín dilẹ̀ lóye jẹ́ pé ìjà lẹ máa ń jà all the time. bọ̀bọ̀ yóò ní sense ní náà. má bínú báwo dẹ̀ níṣẹ́. ìgbà ẹ̀rọ lọ́dọ̀ ọ̀nà ọjà nǹkan tó yẹ kó kọ́kọ́ béèrè nìyẹn tí mo èdè tó jẹ́ pé jalè ń jáyè kí n ṣọmọ ìkéré mọ́ náà kọ́ ẹ pé ọ̀rọ̀ ọmọ yìí náà ló ṣe ń bá fún mi ọmọ Bísọ́lá yìí. Bísọ́lá kọ́ mọ́. mi mọ bọ́mọ yẹn ò ṣe understand pé ìfẹ́ tí mo ní sóhun ìfẹ́ òtítọ́ ni the only thing tí mo kàn ń retí náà ni kókó sọ pé yes mo ready láti fi ọmọ yẹn ni because ọkàn mi máa ń wà pẹ̀lú ẹ all the time. jọ ọ̀rẹ́ Bísọ́lá wo ló ń sọ náà. ṣé Bísọ́lá pé méjì ni Bísọ́lá tí mo. o lè fẹ́ Bísọ́lá o tó bá jẹ́ Bísọ́lá ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. bọ̀ kí ló máa ń ṣe wo bọ̀bọ̀ yìí náà wà á bọ̀ máa tọ́nù lọ upside down. ṣé o ti ní kò ló tún dá sí mi. ṣé fún mi ní sùúrù jẹ́ sí mi bọ̀bọ̀ yìí ló fà sọ́kọ́lọ́ fi gbẹ́ mi àbí kí ni kò yé mi. ṣé mi tó ń bá sọ̀rọ̀ ṣọ́ọ́dẹ̀ ẹ̀ ṣé wọ́n ni mo bá wí máa jẹ́ máa nù ẹ o. lẹ́kàn kò tẹ́ ìmọ̀ àti bọ̀bọ̀ yìí lẹ̀. iṣẹ́ tí o sì lọ́wọ́ yín ló ń fa agbóra rárá tẹ̀ ń ṣe yìí o mò ń gbọ́jà rí dáàdi mi ó ní mi ò lè fẹ́. máa sọ bẹ́ẹ̀ màálù yóò lè sin bẹ́ẹ̀ máa sọ fún olùfẹ́ Bísọ́lá kò sí nǹkan bẹ́ẹ̀. fún ni bọ̀bọ̀ yìí náà ọ̀dẹ̀ fún tí kì bá ṣe wọ́n tó wà bí ni eléyìí mbà. Majek the best thing tí màá ṣe fún yín méjèèjì ni pé ẹ jẹ́ kí n lọ fà yín kalẹ̀ fún Lagos State ó dà ń pé egun kan wà lára yín tó ń gun kẹ́ mọ́ lọ́jà fún Lagos State because kò yé mi. máa dúró ìpàdé. Kí ni ẹ̀? Kí ni ẹ̀ ń ṣẹlẹ̀ gan-an? Bọ̀ ojú tó dí ni ò jẹ́ kí n lè give observation lánàá. Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ kí n mọ nǹkan tó ń sọ? O rí bí àti Ṣadé àti Bọ̀dá Yẹmí ṣe lánàá. Orí kò yẹn mú fúra dání. Mi mọ̀ pé wọ́n gan notice mi kò fẹ́ kó jẹ́ kí ó dà pé bóyá mo wà too forward mo ń bẹ́ mo notice tí mo ṣe ń serve mo kàn ń rí gbogbo kíní ẹ̀ bó ṣe ń lọ mo kàn ń bọ̀ mo fẹ́ káàntì mi ṣetán lẹ́ńkùlé kí ṣe wá kí ṣe wá bring ọ̀rọ̀ yẹn up. I saw everything. I was sure I want you. Hello. Báwo ni? Ẹ ká sísá. Ṣé wàá pa? Mo wà òkè sá. Kí ló dé tá a rí lánàá wá dẹ̀rọ bóyá ẹ máa padà shop ẹ ti promise pé máa wá mo dẹ̀ wá ń wá àwọn tó jókòó mo wá àwọn jẹ́ sí mi rẹ́ tó jọ yín kí ló ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lánàá wọ́n padà gbé àwọn patient kan wá tí mo ní láti attend sí. Nǹkan tó fà nìyẹn. Ṣé mo bá Farayẹ lánlé? Ṣé àwọn wà ní backyard? Backyard? Okay. Bó ni màá. Báyìí. All right, thank you. Mi mọ̀ kó notice. Mo notice mo kàn ojú tó dín yẹn ni ò jẹ́ kí n lè give up. Àmọ́ rí everything na mi ìfọ́ ìṣòro mo fẹ́ káàtì mi ṣe. Mi ò dispute the fact pé ẹ love me oyè yín in fact mo appreciate yín but ọ̀rọ̀ fífẹ́ tẹ̀ mẹ́nu báyìí kò lè work o doctor. Why tí o ṣe lè work? Kò sí nǹkan kan tó wà ń bẹ náà come on ṣé o appreciate mo ṣe express feelings mi ni. Kò dẹ́ ṣe pé bóyá mo rọ́kùnrin kankan pẹ̀lú ẹ̀ presently àbí mo rí ring lọ́wọ́ ẹ̀ bóyá tí mo wá ń dá ẹ̀wọ̀n ẹ̀kọ́ mo fẹ́ fẹ́. Come on. Ṣebí mo appreciate yín bí mo sọ tẹ́lẹ̀ but lọ́dọ̀ tèmi issue máa wà díẹ̀. Ṣebí irú ìfẹ́ tèmi ní sẹ́yìn agape love ni irú ìfẹ́ tí Ọlọ́run ní sí gbogbo wa tí Jésù ní síjọ ó yẹ yín bẹ́ẹ̀ ṣe máa ń pè mí bẹ́ẹ̀ ṣe máa encourage mi tí máa fún mi ní emotional support ni mo ṣe like yín like so mo like yín ẹ má get me wrong but nípa fífẹ́ yẹn
Okay, let me ask you something. Ṣé believe pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ like. I know me ò doubt yìí. So why? But èmi ẹ ṣá ẹ wẹ́ yọ̀ǹda mi. Èmi ò ẹjọ́ má bínú ẹjọ́. Tó bá dẹ̀ lè fún mi ní space nínú heart ẹ, ò ní regret ẹ, trust me. You don't want to do that. Okay, nǹkan tí màá ṣe lélẹ̀ mú ní fẹ́ kó dàbí pé mo dúró lé lọ́rùn, right? Màá fún ẹ ní ààyè díẹ̀ láti rọ. Mi ò rò kankan Ọlọ́run. Ẹ má bínú ẹjọ́. Ẹ̀wọ̀ ẹ jẹ́ sáré dá kíní inú kí wá sí mi. Màá sì jẹ́ kó ro náà yìí. All right. Yeah. Jesse, thanks for checking up on me. You're welcome. You're welcome. Stop me, they give up. Ah, sis me. Take care of it. Yeah. Thank you. Ìyẹn padà ẹ wá sí ìbẹ̀rẹ̀ padà rí lọ. Ṣé o mọ nǹkan ni? Èmi ló ń tọ́ kí padà sí. Kí ló ṣe é? Ṣé mo pé gbogbo conversation yín pẹ̀lú Dr. Lekan ni mo ń gbọ́? And it's not about pé bóyá mo eavesdrop àǹtí mi jẹ́ ká bára wa sọ̀rọ̀ tọrọ àbúrò yín ni mo jẹ́. Ẹ gbà fún bọ̀dá yẹn. The guy is good, it's not about mouth. Like ẹ bá mọ nǹkan tí mò ń gbọ́ nípa guy ẹ mọ̀ pé ẹ̀yin ara yín pé ìgbà tẹ̀lé lọ́sibítù ẹ̀kọ́ wà ń bẹ̀ àwa la mọ bó ṣe ń lọ. Tẹ bá gbọ́ nǹkan táwọn nurses yẹn sọ nípa bọ̀bọ̀ yìí. He's a good guy. Èmi personally mo vouch for like the guy is good. Ẹ gbà fún yín de career anybody right now. Láì ṣe pé talent tọ́jú ara yín fún. Ọ̀rọ̀ ọkùnrin ló sọ ló fọwọ́ yẹpẹrẹ mú bẹ́yìn. Ṣé nítorí pé orí gbogbo packaging tí wọ́n ṣe yẹn? Wọ́n ṣe dá mọ́ ló ṣe bí wọ́n yẹn ọkùnrin. Torí tí ọkùnrin bá flash ẹ lẹ́ẹ̀kan gbogbo memory card ẹ báyìí ló máa wipe. Wọ́n ní jẹ́ flash yẹ o. Mr. Lekan kò bọ́kẹ́. Eléyìí tó kàn án rẹ́rìn tó kàn án pizza yìí tó ń ṣe bí àwọn tó jẹ tẹ́tẹ́ yìí àbí ṣọ́ọ̀tì increase salary ẹ̀ ni. Èyí tó máa ń pa mí lẹ́rìn ojú kí wọ́n increase salary mi lọ. My doctor mo bọ́kọ́ tó ṣẹlẹ̀ gbé mi débẹ̀ ó ṣàmọ̀ pé mi ò kì í ṣàwọn lọ́tẹ̀ tó bá gbé mi débẹ̀ tán èmi kan máa lọ jókòó àdúrà máa gbàdúrà gan sódà kí ni a lè tètè bọ́ sí i. Ó yẹ kó rántí Farayọlá náà lady tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín pé wọ́n rape then. Yeah. Èmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ like a ti ń ṣe wọléwọ̀de ó dẹ̀ possible kó jẹ́ pé she's the person I want to marry. Wow. Congratulations. Thank you, bro. Thank you. I'm happy for you. Okay, jẹ́ kí n sinmi mẹ́sẹ̀jì ní lọ́sàn-án mẹ́sẹ̀jì ní láàárọ̀ mẹ́sẹ̀jì ní lálẹ́. So quick. Yes, Lekan. Yeah. O ò ní lè fi ọmọ yẹn. Mr. Man ní sùúrù ọkọ mo bá sọ̀rọ̀. O ò lè fẹ́ Farayọlá. Ṣé nítorí àmọ́ pé wọ́n rape ọmọ yẹn? Ìwọ dẹ̀ ni doctor to. Now I understand. So o ń take advantage lórí ọmọ yẹn ni àbí? Are you serious? Sori tó bá ń wá èèyàn bí èṣù èèyàn burúkú ẹ ẹni tó ń so òkò pa bí téèyàn wà lórí 10 story building kó sọ mọ́lẹ̀ pọ̀ kó fọ́ ìwọ ni. Point of correction mi ò take advantage ọmọ yẹn. Jọ kí wàá nù ṣe. Ó nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ ni mo ṣe fẹ́ fẹ́. Níbo ló ti rí? Then ṣé o ṣọ̀pọ̀ wà òkè pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí sí? O ṣọ̀pọ̀ kì í ṣe kó. Lekan ò lè fẹ́. Ṣé o rìnrìn òru ṣáà bí nǹkan kan like mo ń suspect bọ̀bọ̀ lè bá mi sọ̀rọ̀ bí ṣé wọ́n ní dáàdì mi ni. Sori tó bá sọ pé ẹni tó bá máa náwó sókè lọ́jọ́ wẹ́ẹ̀dì yín pé ta ni ò fọwọ́ sí mi tí mo máa bá o ò lè fẹ́ ọmọ yẹn èèyàn burúkú yẹn ò lè yẹn olójú kòkòrò òun pèrè gentleman òun take advantage lórí ọmọ lọ́mọ o ò lè fẹ́ mo ti sọ tèmi fún ẹ o ò lè fẹ́. ṣùgbọ́n mo ti máa sọ fún ẹ tipẹ́ mo lọ́lọ́tẹ̀ ní ìwé ni ó yá wèrè ìwọ náà rí bó ti ṣe fún ẹ sìn ó ti gbé ẹ̀ tírábàyé. Ó ti cover us ni. Ó dàbẹ́. Ọmọ ìmọ̀ ní kí n ṣe test fún hospital wa. This guy is not okay at all. Ṣé tìtorí yẹn ló ṣe ní kó má fẹ́ ra ni? Majek, ṣé kò tó ń torí ni? Tó bá jẹ́ ẹni kò tó ń torí. Fi ẹ́ lẹ̀ ọ̀rẹ́ wa máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Ọ̀rẹ́ wa nífẹ̀ẹ́ ọmọ yẹn náà dẹ̀ nífẹ̀ẹ́. Sórí ìkan tó bá máa múnú ọ̀rẹ́ wa dùn, òun ló yẹ ká máa ṣe náà.
ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí tó bá jábúrò ẹ̀ tó bá jábúrò mi àní sọ pé bí àti torí pọ́n rẹ́pù ẹ̀ ká má jẹ́ kó mọ́ má rí. ṣé ìgbà tó fẹ́ sọ ni. jẹ́ kí n kọ̀ọ̀kan yẹ ṣé o mọ̀ pé lẹ́kọ̀ọ́ ló ń sanwó ilé ṣá òun ló ń jẹ sínú ilé lẹ́kọ̀ọ́ ló ń kó sí wa lápò ló mọ landlord ṣé o mọ̀ pé tí lẹ́kọ̀ọ́ bá fẹ́ bèbí yẹn ń sìn ọmọ you don finish for us be that o okay I wan dey survive níbo la fẹ́ lọ ṣókò ó já ni wọ́n ń ṣe ṣé kò yẹ ẹni járe. tọrọ dẹ ló sọ o ní point but at the same time iye ò lè ní kọ́ọ̀rẹ́ wa má má rí. màá jẹ́ ẹ̀kọ́ dáhùn pé orí ẹ̀ ọkàn ó ti brain ẹ̀ ti lose jà mo rò pé ó máa sọ bọ́ọ̀lù rẹ̀. wèrè orí oúnjẹ ọ̀fun wa ni. Yeah, meet one of my guys. Customer. Yes, ma'am. Èwo ni era mama tó sọ. Ṣé bí Farayola tí mo máa ń sọ̀rọ̀ fún ẹ. Customer. Yeah. Àti bó tẹ̀ ṣe pé àríra face to face ṣe bó ti máa ń sọ̀rọ̀ yín. Nice to meet you. Yeah. So babe, ọ̀rẹ́ wa kẹta yẹn ò sí lára ń dín tiẹ̀. Òun ẹsẹ̀ kì í dúró ń bì kan, so ó possible kó ṣe bá yín lé. Lẹ́kọ̀ọ́ ọgbọ́n kò kú díẹ̀ o. Ó mọ̀ pé mi ò fẹ́ step out lẹ́yìn rárá náà. Wo èmi náà ni mo tó bẹ́ẹ̀. Bọ́ọ̀ ọmọ kan tó ṣe jẹ́ kí n rí ẹjọ́ just 2 minutes ó pẹ́ jọ ní time 2 minutes rọ. Ẹjọ́ má bínú ẹjọ́ just 2 minutes rọ. Lẹ́kọ̀ọ́ èmi ni mo ní mo fẹ́ rí ẹ níta. Jọ ṣé o serious kò fẹ́ fẹ́ ọmọ yẹn? Farayola. Òun náà ni mo ń sọ. Kí ló dé tó tún bèrè pé ṣé mo fẹ́ fẹ́ ni? Ṣé máa ń bèrè irú nǹkan bẹ́ẹ̀ ni? Mo rí pé ó ti ń serious ju nǹkan tí mo rò lọ ni. Of course I'm láti serious now because mo fẹ́ kí gbogbo ẹ̀ serious náà ló ṣe ń serious. Kò yẹ ni. Please, a lè jọjọ́ rẹ̀ but a ní láti máa respect privacy ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. A ní láti máa respect decision ara wa. A ti máa charge gbogbo orú nǹkan báyẹn lọ́dà. Mo kí n ṣe ọmọ ìkéré ṣé wọ́n ló máa sọ fún mi tí mo ṣe máa live life mi ni. Èmi kọ́ ni mo máa ṣàlàyé fún ẹ tó ṣe máa live life ẹ náà. Mo lè decide láti choose ẹni tó bá wù mí láti fẹ́. Mo ò sure pé yẹn lè jẹ́ business ẹ. I'll close it síra ju gbogbo ilé lọ náà. Mo believe pé ó yẹ kí lè advice ẹ. Mo ní láti ṣàlàyé àwọn nǹkan kan tí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ ọ̀rẹ́ àbí tí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa sọ fún ọ̀rẹ́ pé kó má ṣe tó bá fẹ́ oríire fọ́rẹ́ yẹn. Jọ sọ fún mi o. Mi ò mọ̀. Number 1, ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa sọ fún ọ̀rẹ́ pé kó má fẹ́ yàwó. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rẹ́ ò kì í máa sọ fún ọ̀rẹ́ pé kó má bímọ. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa lanu sọ fún ọ̀rẹ́ pé kó má kọ́lé. It is very wrong. But èmi ò believe yẹn o. Ó depend lórí bó bá ṣe close ra wọn sí. Jẹ́ kí n sọ reason tí o ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀. Number 1, tí o bá sọ fún ọ̀rẹ́ pé kó má fẹ́ yàwó, tí ọ̀rẹ́ yẹn bá eventually fẹ́ yàwó yẹn, ọjọ́ tí ìyàwó yẹn bá ti wà nínú ilé ọ̀rẹ́ yẹn tí wọ́n wá síbẹ̀ tó wá dáná fún ẹ tó jẹ́, ọ̀hún ló ń jẹ́ máa rán ẹ létí. Tó bá sọ fún ọ̀rẹ́ pé kó má bímọ, ọjọ́ tí ọ̀rẹ́ ẹ bá eventually bímọ, tọ́mọ yẹn bá ti dàgbà tó ń bọ̀ tó kí ẹ tí wọ́n náà sọ pé my baby àbí tó bẹ̀ gba nǹkan dání, ó máa rán ẹ létí pé ọmọ tó ní kí n má bíyàn lélẹ̀. Tó bá wá sọ fún ọ̀rẹ́ ẹ pé kò gbọ́dọ̀ kọ́lé, ọjọ́ tó bá jáde tí òjò pa ẹ tó lè padà sílé yín, tí ọ̀rẹ́ yẹn wá nígbà yàrá kan kò sọ á rán ẹ létí pé ilé tó ní kí n má kọ́ ló wá padà wúlò fún ẹ yìí. Ẹ bọ̀ lẹ́kọ̀ọ́ là ń sọ kí ni gbogbo ẹ̀. Hello sir, my chairman sir. Sir, mo ṣe kúrò ní filling station láìpẹ́ ni so mo lọ sí bank mo lọ credit account yìí pẹ̀lú 3.5 million sir. Bẹ́ẹ̀ sir. Sir, ẹ mọ̀ pé first scarcity wà sir, àárí epo rà lẹ́nìí. So àwọn supplier wa sọ pé àwọn ọmọ wa tó bá sí $. Okay sir, okay sir, yes sir. Yes! Oh, tó bá wá supply epo lọ́la ń sìn. We want to piece our family on here. Jọ ṣe tán. Àtẹ̀kán tí mo ti dé mo ṣàkíyèsí pé mi ò rí kankan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣọ́jáde ni. Màá ti lé àwọn yẹn kúrò, mo ti lé gbogbo wọn kúrò níbí. Ó lé wọn lọ́kẹ̀. Mo ò bóyá gbogbo yín jọ ń sanwó lé yìí ní báwo ló ṣe máa lé wọn lọ. O ti get it wrong o. Èmi ni mo ń sanwó lé. Èmi ni mo ń jẹ sínú ilé.
èmi ni mo raṣọ sí wọn lọ́rùn owó tí ń choke mi ṣé bẹ́ẹ̀ máa ti ẹnìkan ṣe wà nílé ṣé kò pé ẹ. ó pè mí ó wà òkè bẹ́ẹ̀ bọ̀ mo kàn ń wò ní pé báwo ló ṣe máa jẹ́ pé ìwọ nìkan ló ń dá sanwó lé mú bí ẹjọ́ ń sanwó. èmi ni mò ń sanwó lé jàre mẹ́nu kúrò bẹ́ẹ̀. wa o kò fẹ́ dá ọ̀rọ̀ sí rọ́ọ̀fù náà kò yé mi náà báwo ló ṣe máa kàn dédé máa sanwó lé ìwọ òun sanwó lé láì níṣẹ́ lọ́wọ́ èdè 1.2 million naira. a máa máa sọ go èmi ni mo ń sanwó lé mo ti lé wọn ṣé inú òdùbá ṣe jọ wà nílé ni. ebo mo ti wá sí oúnjẹ tí wọ́n mú oúnjẹ. Máa jẹ gbogbo ẹ̀ papọ̀ èmi ni mò ń sanwó lé wọn ti lọ èmi ni mo wà ń bí èmi àti ìlàjọ wà ń bí sísìn. sí wàhálà oúnjẹ bá ti jiná tó sọ. yàrá jẹun tó àti máa tún sọ. ṣáà tó oúnjẹ wa jẹ́ kí n jẹ́ gbà mí. mo rò wọ́n lé dá sanwó lé. àná obìnrin ti pọ̀ ó sanwó lé kúrò. Mi ò fẹ́ kó ṣe online thing anymore. I want you to start thinking of getting your own shop, you know, so that while you attend some customers there physically. Yes, nǹkan tí mo kọ̀rọ̀ nìyẹn because ṣé o mọ̀ pé àwọn online yẹn tó bá yá kò ní wá interesting mọ́ o ní láti wá bí kan tó jẹ́ pé táwọn customer ìbàdí tó ti máa dé jókòó rí ẹ láti lè bá ẹ sọ̀rọ̀ like one on one. Kí ló ń sọ yìí yóò dàbí òun bọ̀ pọ̀rọ̀ store àbí shop tó ṣe ó mọ̀ pé iṣẹ́ ńlá ni kí ni jẹ́ ń jókòó sórí Instagram bí mo ṣe máa ń ṣe tó máa order lọ́wọ́ mi tí máa lọ sọ́jà tí máa sáré lọ́ba ọ̀rọ̀ order tí máa jù sí wọn fi mí lẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ store ló sọ ó wọ́n náà. Ìyàwó ẹ̀. wo má jẹ́ ká lọ sí gbogbo bẹ́ẹ̀ tí bá tiẹ̀ sọ pé òkè mo tiẹ̀ fẹ́ ṣe tó fẹ́ ṣe gbogbo ẹ̀ màmá náà tó 3 million. tó mi ṣe dé. Ìyàwó ẹ̀. wàhálà yóò mọ̀. Baby. 3 million. Farabalẹ̀ bí 400,000 naira ṣe máa gba shop. Bí 400 àbí 500. Okay fine. Tàbá fẹ́ rajà ṣe 700,000 naira. Kí ni 700 irun mélòó mo fẹ́ ra 700 a máa ní ìdíjú bẹ́ẹ̀ lọ́kọ́ mi wo máa mú àìní mi jáde fún mi lẹ̀ àní mo ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ti da ó dẹ̀ ń mú àìní mo dẹ̀ ń kẹ́bi mi sókè tọ́lọ́ bá sọ pé ó máa ṣẹlẹ̀ time ẹ̀ bọ́ báyìí. Láìkí láti give up because nǹkan tó bá wọn ni ló máa wọn lè dá ní. Tó bá jẹ́ 3 million naira náà ni kò sí nǹkan kan tó pọ̀ jù níwájú Ọlọ́run láti ṣe náà èèyàn máa fi sínú àdúrà nìyẹn á dẹ̀ sọ fọlọ́n pé Ọlọ́run nǹkan tí mo fẹ́ lélẹ̀ Ọlọ́run á dẹ̀ ṣe come on anyway Ọlọ́run ti ṣe àdúrà tó Ọlọ́run ṣe délẹ̀ làwọn máa gbà. Àmín bó ṣe wọ̀n ẹ̀yẹn àwọn ọmọ ẹlẹ́dàá wa lágbára Ọlọ́run. Baby mo máa send 2 million naira sí ẹ̀ ń sìn so a kó 1 million naira tán wá. ṣáàyìn là ń mú mi ṣeré ní stop ẹ̀ náà ní láìkí o ní mọ̀mọ́ ṣáàfimílẹ̀ o àwọn àwọn ìgbìlọ̀ tí 2 million tó fẹ́ sẹ́yìn. ṣáàyìn là fi rẹ̀ bẹ̀ ṣeré ládàá ni I'm sending 2 million naira to your account like right now nísinsìnyí. ṣé o kún sí ọ̀sìn. mo rọ́gbọ́. Oh my baby. Anything for you. Anything for you. Stop it, Kai. It's okay now. 2 million. Oh my God, to you. Oh my God, to you. I'm really wait. I'm the Lord. I'm really wow. So, ọ̀rẹ́, ó ní bínú sí mi ni, understand? Lẹ́yìn ìgbà tí mo yanjú ṣọ́ọ̀bù ìyá yìí, mo realize pé wàhálà yẹn ń pọ̀ jù fún ọjọ́ kan náà ò rí ride. Ọjọ́ ìgbà míì márùn-ún ló máa gbé. Ìgbà míì kó jẹ́ pé mi ni mo máa lọ drop ẹ̀ ní shop. So mo kàn wá rò pé mọ́tò tìbí tí mo ń lò tẹ́lẹ̀ tí mo ní mo fẹ́ gbé fún yín. So má bínú mo ti gbé fún. Kó máa lò fún náà ó yẹ ọmọ ọkùnrin ni wọ́n náà. So though mo ti ní plan láti arrange cash fún ẹ ó ti yẹ wà á dẹ̀ fowókun wà fi wá small car kan tí wà máa lò má bínú sí mi jọ. ṣó tẹ́rí tí mo bá tẹ̀ fẹ́ bínú tẹ́lẹ̀ bí o lè bínú ìyàwó wa náà mo rí point sí nǹkan tó sọ so mi lè bínú since tó tánà ẹlòmíì ló gbé fún un màmá bẹ́ẹ̀ drag ẹ̀. ìwọ ẹni tó lọ understanding ni ọ̀pẹ tó bá jẹ́ lómi ó lè máa wò pé nǹkan tọrọ ẹ̀mí sọ pé òun fẹ́ fún mi wá fún ìyàwó ẹ̀. It's fine tó dẹ̀ tó ti fẹ́ arrange change kí n tún fi. kò fún ọkọ. Yeah, so it's fine. Jọ tábà ti dé junction yẹn mo máa sọ̀kà ní mi mo fẹ́ sáré léèyàn mi kan bẹ́ẹ̀. Oh really? Ọmọ ṣe rántí ní sí báyìí sọ̀rọ̀ ọmọ ṣe rántí ní sí. Mo rò bó sọ́kùn tẹ̀lé mi jáde tẹ́lẹ̀. Àná mo pé street ni mo wà 1 or 2 in jump pọ̀ mọ́ra kí mo wẹ̀ jọra. Next year's junction bí ta wà. Eléyìí. Yeah. Okay. Bẹ́ẹ̀
o ṣe jàre. Má bínú sí mi. No. Mo rí points pẹ̀lú nǹkan tó sọ yìí. Mo rí points pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ náà. Fún mi à. Ìwà bẹ́ẹ̀ ni títí wáyé pé máa fẹ́ fún ẹ ní gbogbo. Kò yẹ kó gbàgbé yẹn. Ṣé 10,000 naira náà wà ní. Ilé náà wà òkè. Ó sì mú mi dálẹ̀. Okay, so màá kọ́lẹ̀. Okay, yeah, drive safe. Very understanding guy. Ọkùnkùn rẹ̀ dé. Ìyá wa. Okay, ìyá. Báwo ni? Ọ̀rẹ́ mi ò máa sí iléeṣẹ́ ìpín ọkẹ́ tó máa bọ̀. Actually, mo mọ̀ pé kò sí ìwọ gbọ́gbọ́ ni mo wà ní. Ẹ wá jókòó. No, kò ń ṣe nǹkan jókòó. Kó tó di pé ọkọ ẹ fẹ́, o mọ̀ pé ọ̀rẹ́ mẹ́ta ni wá. Bẹ́ẹ̀ni. Èmi, ọkọ ẹlẹ́kan àti Majek. Ó dẹ̀ mọ̀ pé nǹkan lọ láàrin wa dáadáa kó tó di pé ó fẹ́ wọlé. Yes. Good. But mo ti di pé ìwọ gangan lọ dá déèyàn burúkú ìka èèyàn tó fẹ́ dáàrin ọ̀rẹ́ mẹ́ta bọ̀. Ọ̀rọ̀ yìí ò yé mi o. Èmi bíi ti báwo lọ́nà o. Kò lè yé ẹ̀ bó máa yé ẹ̀ sìn. Sórí kò sí ní kí ọkọ ẹ promise mi ní kankan, ọkọ promise Majek. In time, ó máa tètè fulfill promise ẹ̀. Everything lọ dáadáa láàrin wa. Bọ̀gbà tó ti fẹ́, ó ti ń shake bí kò promise nílé ní kò post ẹ̀. Now, èyí tó dùn mí jù mọ́ ẹ̀ ni pé ó promise mi ní mọ́tò tó ń lò nísìn. Ó ní tóun bá ti rà ní, òun máa gbé mọ́tò yẹn fún mi. Mo pe lẹ́kan ní last week. I'm sorry o, mi ò lè fẹ́ mọ́tò yẹn mọ́ o, ìyàwó mi ni mo fẹ́ gbé fún o. Ṣé ó sound well létí tiẹ̀ náà? Ṣé ó wà okay? Ó ṣe hà, ó lè sọ̀rọ̀, èèyàn burúkú ni ẹ́. Ṣé orí kó tó dàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀, èmi gbọ́gbọ́ fúnra màá rẹ̀ yín yẹn. Mi ò ní gbà fún ẹ. Kó lè sọ̀rọ̀ àrí, orí ìlà kó lè sọ̀rọ̀. Ṣẹlẹ̀ tó kù kí ẹbí wọ́n ti lọ mọ̀ kan tó lórí ìdìbò mi. Kí ló ń sọ fún mi tí ò yé mi? Wọ́n ti mọ̀ kan tó lè dìbò mi. Ọlọ́run ló mọ̀ kan tó máa mú kiri. Kí ló tún lọ mú sùn? Hello, ìyàwó ẹ̀. Mi ò tí ì ṣe tán rárá, mo sì náà movement ní tí mo sì fẹ́ láyé. Mo kó sì máa tó rọ̀ lẹ́nu. Kí n tán padà báwo? Ok, ṣé ṣáà wà okay ṣá? Fún mi ní few minutes. Ok, máa tàn sí. Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní gbé mi lé àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ tó ẹgbẹ́ kí ló ti porúkọ wọn ọ̀nkú Kóredé àbí kí ló jẹ́ tó wá sínú ilé tó bẹ̀rẹ̀ sí ní insult mi tó ń sọ̀rọ̀ sí mi yọkànyọkàn bíbáyìí kí ni mo ṣe fún ẹ? Ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo lé? Kóredé wá síbi níjọ́ òní yẹn. Lẹ́ni àbí mi kò sí lẹ́ni ló wá síbí báyìí wọ́n dẹ̀ ń sọ wọ́n ní èmi fẹ́ da àárín ọ̀rẹ́ mẹ́ta rú èmi ni kí wọ́n lọ́kọ́ tó fẹ́ dáná rú èmi ni kí kò sí orúkọ tí wọ́n pè mí lábẹ́ ọ̀run wọ́n wá síbí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní disgrace mi. Kóredé tó yẹ pé mi ni mo drop ẹ tó ló ń fẹ́ lọ ṣe nǹkan kan so ibi ló wá. mi ò gbogbo má lo drama fún mi o mo ti gé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yà sílẹ̀ títú sí mi lọ́wọ́ so you discuss me with your friends
You discuss me with your friends. Nígbà gbogbo yẹn bẹ̀rẹ̀ mi. So tó bá fẹ́ ṣe nǹkan fún mi sí, ọmọ kan discuss ẹ̀. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ mọ́tò. Yes, wọ́n sọ̀rọ̀ mọ́tò. Ṣé ẹ̀ jọ discuss mọ́tò? Ó ní o fẹ́ gbé mọ́tò ẹ̀ kan fún mi. I don't understand. So kó tó gbé mọ́tò fún mi, àwọn tó bá decide fẹ́ gbé mọ́tò fún mi, you have to discuss with your friends. Ọmọ pé tẹ́tẹ́ mi mo jókòó, ọmọ pé mo sọ fún ẹ o. Ṣùgbọ́n pé mo sọ fẹ́ pé mi ò láìka ọkùnrin, mi ò fẹ́ wàhálà ọkùnrin. Ọkùnrin tẹ́ ẹ bá ṣe ṣìnà, ẹ máa lékè ebu, ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn, ẹ máa ṣe gbogbo oríṣiríṣi ẹ̀ perfect. Kó ẹ pé rárá, mo dẹ̀ sọ fún mi ní mi ò ṣe o. Ṣé wọ́n kó ti bẹ̀rẹ̀? Okay, no problem. Oh, mo ti gbọ́ má worry. Ẹ kò máa ní sùúrù kó tó conclude náà tó. Jẹ́jẹ́ mi ló tó. Jẹ́jẹ́ mi ló tó. So ilé ni Kóredé padà, ibi ni Kóredé wá. Àná èṣù ni bọ̀bọ̀ ilẹ̀. Àbí nǹkan kan. Majek, ṣó mọ̀ pé èèyàn burúkú ni Lẹ́kọ̀ọ́ ṣá. Kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Ṣóòrí Básíkì wà nílé kan lónìí. Gbogbo bó ṣe ń dùn tó ń dán fún Lẹ́kàn ṣòro bí alásán ni. Lẹ́kàn ti lọ Àsìkì wá. Òkè ìwọ náà wò, ṣé level tó yẹ kó wà ló wà yìí? Ó yẹ kó ti ní ilé epo tó ju 10 lọ. Ìwọ náà ò tí náà ti ṣe yẹn. Landlord á máa kanlẹ̀kùnlẹ̀ lórí every year. Kò san rẹ́ǹtẹ̀. Ó yẹ kó ti ju gbogbo ilé lọ. Ìwọ kó yẹ kó ti jẹ́ landlord fún rẹ ní gbogbo Ìkòyí banana ká ti nílé sí Lẹ́kì. Bọ́bọ́ yìí já rẹ̀, èmi ṣetán láti jára mi o. Àsìkì wà nílé kan lò. Kóredé, Anjorin, àwọn ọ̀rẹ́ olówó. Accepted. Mo mọ̀ pé ìwà àti Lẹ́kàn ẹ ti mọ́ra kúrò di pé mo join. Ó máa ń ní ọ̀rọ̀ kan tí Lẹ́kàn máa ń bá ẹ sọ tí ò ní lè sọ fún mi. Kóredé, ó máa need láti ní sùúrù. Ó máa need láti gbéjẹ forí. Nítorí wípé orí ló mọ ọlọ́lá. Sórí bí Lẹ́kàn ṣe wà ẹ́, èmi ò fi ipò ń lo àìsíkì mà tiẹ̀ o. Bí ìdẹ̀ fi ipò ń lo àìsíkì anybody. Má máa ronú bẹ́yẹn, àsìkò ẹ̀ ló tó. Òun ló fi di ọlọ́lá ló fi di ọlọ́lá. Majek, ṣòro máa jẹ́ kí n kọ̀kan yẹ. Ọ̀rẹ́ ni èmi àti Lẹ́kàn láti kékeré. Èmi àti Lẹ́kàn àti ń bára bọ̀ kó tó di pé ojú ẹ̀ wá. Mo mọ nǹkan tí Lẹ́kàn lè ṣe. Mo mọ nǹkan tí ò lè ṣe. Àsìkì wà ní bọ̀bọ̀ yìí lò. Tó bá sọ pé level tó wà yìí ó pẹ́ ẹ̀. Bọ̀ èmi ti ṣe tán láti jáde sọ̀rọ̀ ara mi. Torí alátiṣe mi ló máa ti ṣe ààrẹ. Bọ́lẹ̀mbẹ̀, kúròǹbọ̀ stop yẹn. Máa ronú débẹ̀ rárá, Lẹ́kàn ò lo àìsíkì anybody. Ọmọ ọgọ́ ló ṣẹlẹ̀, mo drink ẹ̀, tó bá ti ṣe díẹ̀ máa gbé jáde. Kí ló gbé sí wájú? Mo drink ẹ̀. Ṣé ẹgbẹ́ ẹ̀kọ́ ló ń fi ẹ̀sùn tó fi ẹ̀ entertain ọ̀rẹ́ ìwọ náà kó tó gbé sí wọn? Tó bá ti dùn tán, máa gbé jáde, máa gbé lọ rẹ́ nẹ́sì. Jẹ́ kí n bẹ̀ fẹ́ ní kò sí problem. Ibi báyìí ò kì í ṣe corner case. Neighbor ẹ tó ní ilẹ̀ tó wà lẹ́yìn yẹn. Ibo ló fẹ́ gbà wọlé, ṣé wájú nàbẹ́yìn? Ọ̀rẹ́, ó mọ̀ pé gbogbo nǹkan ti change nsìn. So ó ní ta ṣe ń ṣe tó bá ti já wọn ibi tílẹ̀ wọn dáadáa báyìí. So sórí àyè tèmi ní tó wà níwájú yẹn, géètì tọ̀dọ̀ tèmi bẹ̀rẹ̀ ló máa wà. Ṣé wàá rí ẹnì kejì yẹn tí wọ́n máa ṣe géètì tiẹ̀ síwájú mi. So ibi lòun máa gbà wọlé lọ sọ́dọ̀ tiẹ̀. So èmi á máa lo géètì tọ̀dọ̀ tèmi bẹ̀rẹ̀. Tá a ṣe máa ń ṣe ń sìn ní àwọn ilẹ̀ tó bá ti jẹ́ hot cake. Àjọ máa manage ẹ ni. Hot cake ni lóòótọ́. Ọ̀rẹ́, kí wọ́n máa parẹ́, inú mi dùn gan-an, ibi dẹ̀ tóbi. Sórí olórí ni ẹ́, ò ní dìrù. Gbogbo bó ṣe ń lù tó ń dún, ọ̀tá ò ní bàjẹ́. Ọlọ́run bá ọ. Ìdí àdẹ kárí lágbára Ọlọ́run. Àrí àkárí. Bó tilẹ̀ wí pé ò tiẹ̀ fọ̀dàn wa. Ó yẹ ọjà ṣe gbogbo Ọlọ́run ṣe. Inú mi ń dùn o, kò ṣe pé inú mi ò dùn sí o. Bọ̀ ọ̀rẹ́ ṣáà fọ̀dàn ajẹ́kiri ẹ̀ kárí. Kí ló ń ṣe ọ̀pọ̀ ìlà? Ó sọ̀rọ̀ tó make sense, ọ̀rọ̀ tó make sense ò fi ṣíwájú. Ọ̀rọ̀ tó sọ kẹ́yìn yóò make sense, kí ló ń ṣe ẹ̀? Ọ̀rẹ́ ẹ̀ lówó ló ń ṣe àwùjọ. Ṣé happy don finish for Computer Village? Ṣé ọ̀rọ̀ tí mo sọ ṣé wọ́n ṣọ̀rọ̀ tí. No, ò jẹ̀bi náà. Kò jẹ̀bi náà, má jẹ́ èmi tí mo mú wá sáìtì mi ni. Wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí ò make sense. Ọ̀rọ̀ tí mímí lára díẹ̀díẹ̀.
ọ̀rẹ́ tí mo ń lọ rẹ̀ bóyá ká ló mo ti ṣe mistake tó wá sílẹ̀ fún mi ṣe Babe. Yes. Ṣòro nílé ayé. Gbogbo nǹkan tó bá ti dá, ó ń fẹ́ àdúrà. Gbogbo ilé tó dẹ́kù díẹ̀ káàtó náà, ó ń fẹ́ àdúrà. Ṣorí èèyàn tó bá wà tó bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ nílé ayé, a jẹ́ pé onítọ̀hún ti jà mọ́ nǹkan kan. Kò ní nǹkan kan, kò ní pátì kankan nínú ayé. In fact, kò ní anything tó fẹ́ lose. Torí ẹ̀ ló ṣe jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó ń wò. Because anything bá ṣẹlẹ̀ sí, kò sí nǹkan tó máa lose. Àmọ́ the moment téèyàn bá ti ń jẹ́ èèyàn láyé, o gbọ́dọ̀ ní èèyàn kan ní kọ́nà tó máa kó fún ẹ. Tó bá ti ń jẹ́ èèyàn bí a tó ti lówó, tó ti lórúkọ, tó ti nípò, àbò ti níyàwó, ti lọ́mọ, ti lọ́kọ. Gbogbo ọ̀nà nìyẹn gbọ́dọ̀ máa fi ṣọ́nà. Àwọn èèyàn míì ọmọ ní èèyàn ṣáájú. Babe, Ọlọ́run ò kájú. Kéèyàn ṣáà ti má bàa tó máa làkejì jẹ́ ni. But babe, mi ò ní anybody, mi ò ní pastor, mi ò ní wòlíì, mi ò ní anybody tí mo lè lọ bá. Ṣé bí wo ló ṣe ṣàlàyé fún mi tó ń sìn pé ọ̀rẹ́ ẹ̀ ó mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ kan? Ṣorí irú ọ̀rẹ́ ẹ tó lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn, òun ti jára ẹ̀ ni. Òun ti rí ìrírí ayé, ó ti mọ bó ṣe ń lọ, ó ti mọ̀ pé èèyàn gbọ́dọ̀ lẹ́ni lẹ́yìn. Ó gbọ́dọ̀ lẹ́ni tó máa wò yẹn fún ẹ. But báwo ló ṣe máa kí n lọ sí ọ̀dọ̀ pásítọ̀ lẹ́kàn? Báwo ló ṣe? Baby, kò sí big deal nínú yẹn. Pásítọ̀ la pè é. Ẹgbà tí ó ṣe pé bóyá ẹjọ́ ń lọ dùn nǹkan kan bẹ́ẹ̀ abẹ́jọ́ ń lọ ṣe competition bẹ́ẹ̀. Èèyàn Ọlọ́run ni. Anybody ló lè lọ bá àwọn, anybody náà lè gbàdúrà fún. Àìmọye èèyàn ni pásítọ̀ máa ń ṣiṣẹ́ fún, àìmọye èèyàn náà máa ń gbàlà. Torí pé ọ̀rẹ́ ẹ ti ń lọ ṣiṣẹ́ ńbẹ̀ kò túmọ̀ sí pé wọ́n ò lè ṣiṣẹ́ ńbẹ̀. So pásítọ̀ ni gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan fún. So èmi ò bá advice ẹ pé kò padà lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yìí. Explain everything fún wọn. And I'm very sure pé o máa ní solution sọ̀rọ̀. That's true though. Surely, torí ẹ̀ mo ṣe máa ń fọ̀rọ̀ mi lu ẹ like you're always putting me online, o máa ń put me in place. And that is why I'm in your life. And that's why I love you. I love you more. Bẹ́ẹ̀ni, èmi ni Kórèdé sá, ọ̀rẹ́ Lẹ́kàn. A wá síbí 3 days ago fún prayer. Wọ̀nyí àti Lẹ́kàn ló jọ wá bí báyìí. Bẹ́ẹ̀ni sá. Bó ṣáà ń sọ pé mo mojú yìí. Ẹ pẹ̀lẹ́, báwo ni gbogbo nǹkan? Ọlọ́run àwọn apẹ̀lú yìí. Àbọ̀ Ọlọ́run àdáde lórí. Ẹ pẹ̀lẹ́. Yes sir, mo wá rí yín fún kọ̀ọ̀kan ni sá. Ṣé kò lè? Ó lè o. Ẹ sà, ṣe tó bá ń wá definition lè ta wáyé gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ sá, èmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ sà, kò jọra wọn rárá. Ẹ má wo gbogbo nǹkan tẹ́ ń rí ẹ sà, ẹ wo camouflage ni. Ṣé rí tí mo bá ń ṣe láti àárọ̀ tó bá di quarter to kó bọ́ sí ẹ sà, everything tó máa fọ́ká. Ẹ dẹ̀ mọ̀ ọ̀rẹ́ mi ní Lẹ́kàn, kò sí nǹkan tí Lẹ́kàn bá ṣe tí ò kí ń bọ́ sí. Torí ẹ̀ mo ṣe ń wòye pé ń bo ní Lẹ́kàn tí rí àná tí yẹn. And thank God 3 days ago ta dé bíbí mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe pray mo ṣe ní kí n wá. Bóyá Ọlọ́run máa lo channel tí náà ẹ mọ̀ ó máa jọra wọn fún mi. Nǹkan tí mi nífẹ̀ẹ́ kẹ́ ṣe ni pé
kẹ́ máa ṣépè fúnra yín kò dáa. And secondly, Ọlọ́run náà là ń bẹ̀ sí ọ̀rẹ́ yín bọ́dà lẹ́kọ̀ọ́. Ọlọ́run là ń bẹ̀ sọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdúrà wa lórí wọn náà ò já sásán. Nǹkan tí màá fẹ́ kẹ́yìn náà ṣe nìyẹn, màá fẹ́ kẹ́ súnmọ́ lọ. Ṣé ń gbọ́ mi? Program tí màá fún yín ní Sam kẹ̀kà. Màá fún yín ní Sam kẹ̀kà. And ẹ máa fi àwẹ̀ bìrìbìrì ẹ fi tẹ̀lé Sam yẹn. Àwẹ̀ ọjọ́ 3 bìrìbìrì. Ó dá mi lójú pé lágbára Ọlọ́run situation yìí máa change. Ọlọ́run máa ra padà fún yín. Ẹ̀sà, bóyá kí n ṣàlàyé fún kó lè yé yín dáadáa. Mi ò rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi gbà sán. As in, kò jọra wọn. Ó ti tán, kò sí nǹkankan. Mi mọ̀ bóyá ẹ mọ̀ bóyá ó ní nǹkan tí mo sọ yé yín sá. Máa ṣe dáadáa sá. Bára Kòrédé àfẹ́. Mi ní fẹ́ kẹ́ sọ̀rọ̀ jù. Ẹ̀kan tí mo ní kẹ́ ṣe yẹn, òun ní kẹ́ ṣe. Ẹ̀ka Sam yẹn, kẹ́dẹ̀ gbàwẹ̀ bìrìbìrì ọjọ́ 3 pẹ̀lú ẹ̀. Ṣé nígbà pọ̀pọ̀ Ọlọ́run lè ra gbà padà fún yín? Ẹ sá, mo nígbàgbọ́ jù sá. Ẹ̀kan tí mo ní kẹ́ ṣe lè máa ṣe, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Àbọ̀ Ọlọ́run á dalẹ̀ lórí ojú òní tí ẹni máa gbàgbọ́. Wo ọ̀rẹ́ mi ò ká máa lè jọ lọ sí ẹ̀ mọ́. Máa wà pẹ̀lú bébì mi. Wàhálà ló kó rẹ̀ sí wọ́n mi. Wina wina Kòrédé you don win wina. Pátápátá yìí kò tẹ́ ọkọ tó jẹ́ kí n máa kọrin ọdẹ kọrin. Mi ò fẹ́ mọ nǹkan tó lè jẹ bó mo ṣáwọn pé nǹkan ayọ̀ ló gbọ́dọ̀ jẹ. Ṣọmọ ẹ̀pọ̀ ní day 2 prayer àti pastor ẹni kì í ṣe. Yeah. Gbogbo kóòtù tó wà nínú sáà tí màá ẹni kì í kà sínú ṣọmọ ẹ̀pọ̀ ó legit ṣá. Ilé ò tí ṣù, mi ò tí break, mo ti cash out 300. Really? For real. Surely, mo ṣe fẹ́ máa receive àwọn phone calls lọ. Mi ò mọ̀ kó tó máa ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣù. Torí pé bàbá yẹn kàn fà. Ọlọ́run ló ní kò tì mí sí wọn. Legit bàbá yẹn o. Bẹ́ẹ̀ bọ̀ continue pẹ̀lú kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n ṣe wọlé. Okay. Bí wọ́n dẹ̀ dé. Ẹ ra sá dádì. Dádì, ẹ wí bẹ́ẹ̀, orí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ní day 2 àdúrà tẹ́ni kí máa gbà. Mi ò tí break ibi tí mi ò rore sí rárá tí mi ò fọkàn sí lọ́tún ló ṣe ẹ̀sà eré kan wọlé fún mi. Ó dùn mí pé mi ò tí mọ̀ ẹ̀ ti pẹ́ ní sá. Gbogbo kóòdù tẹ́ fún mi yẹn gbogbo ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ fún mi o. Ọlọ́run ni o. Ẹ kí n tẹ̀ tún sọ̀rọ̀ jù dáàdì ẹ wò tọ̀dọ̀ yín ní sá. Kí lélẹ̀? 50,000 ní sá. Ẹ jọ kí ni owó yìí wà fún? 500,000 ló ti wọlé fún mi sá. Mo dẹ̀ gbọ́dọ̀ fẹ́ mi ìmúre ọ̀hún sá. Ṣé ẹ mọ̀ at least tẹ́ bá tún lè ní àwọn code mi tẹ́ tún lè fún mi ẹ mọ̀ ẹ̀sà tó bá tún ṣe jù báyìí lọ máa ṣọpẹ́ sá. Rárá Kòrédé. Sá. Ọjọ́ tẹ́ wá sọ́dọ̀ mi ṣé mo ní kẹ́ wá fún mi lówó? Rárá sá. Ṣé mo bèrè kankan lọ́wọ́ yín? Not at all sá. Ṣé mo ṣètò kan bẹ́ẹ̀ ni pé kán pò nǹkan pọ̀ ṣé mo gbélé yín lọ́wọ́? Not at all sá. Èmi fún yín ní Sam kẹ̀kà mo lè ní kẹ́ gbàwẹ̀ àwọn ètò tí mo ní kẹ́ ṣe ni kẹ́ ẹ̀dẹ̀ gbàgbọ́ nínú nǹkan tẹ́ ń ṣe. Kí lẹ wá ń fún mi lówó fún? Ọlọ́run ló ń ṣoore ọ̀fẹ́ ló ń ṣoore ọ̀fẹ́ dẹ̀ ní gbogbo nǹkan látọ̀dọ̀ Ọlọ́run. But ẹ mọ̀ àwọn Sam tẹ fún mi tó bá tún náà àwọn Sam tó tún ṣe jù yẹn. Rápẹ́dé mi fẹ́. Ẹ sá ok ẹ jẹ́ kí n fi máa get 100 máa fi 50 kó pé 100. Ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni kí wọ́n rán yín sí mi ni ẹ̀yin insult mi ta ló rán yín wá? Mo ní mi ìfẹ́ owó. 50,000 ló wà ní. Rápẹ́dé. Sá. Ẹ dìde. Sá. Ẹ dìde. Wọ́n bí wa òkè. Mo ní ẹ dìde. Ìgbà tí wọ́n bí báyìí mo bèrè bribe lọ́wọ́ ẹ̀ ni.
lẹ fi mí pè ẹ fi mí pè àwọn pásítọ̀ tó ń ṣògùn fún yín tó pé àdúrà náà ń gbà fún yín ni. kí máa ṣe máa fi ẹ̀kan ẹ̀jọ́ mi ò fi. Kórede tó o bá ti ṣọ́ ara ẹ̀ máa ní kí gbogbo ègún inú báìbù kò jẹ́ ti. Wọ́n ní kó kó lé mi. Irú resort wo lélẹ̀ náà? Irú resort wo lélẹ̀? Irú lẹ́nu máa sọ káàkiri gbòòrò pé pásítọ̀ ẹ máa ń fún lówó ẹ máa ń fún bribe lóbi fún yín ládùúrà. eléyìí tó wá takú síta ṣó nígbà tí gbogbo ará àdúgbò bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ní jẹ́ ká wọlé. o ní láti bí máa ẹ ṣe mess mi up as in ó lé mi bí ẹran mo tún ṣe envelope yẹn fún kó tiẹ̀ kí ẹ ó kàn mess mo kàn lé mi síta ó kàn ṣe bẹ́ẹ̀ pé legit lòun. àṣọ no torí pé máa yẹn ó mess ẹ up torí pé ó embarrass ẹ jọ is that the end of the world? ọmọ gbogbo yẹn ò káyé now that's not the end of the world whatever happens life goes on do you get? Ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run Ọlọ́run máa ṣe ètò wà pa fún wa. sí Kórede ìsìn tí mo ti rí pé ìwọ náà ready láti jáde sọ́wọ́ rẹ̀ and you are fully ready pé ìwọ náà o ti fẹ́ ṣe nǹkan tí mò ń sọ fún ẹ láti jọ ẹ̀ má wọ̀ mo fẹ́ kó fọkàn balẹ̀ máa mú ẹ lọ sí ibì kan ibẹ̀ yẹn legit confirm ni tó bá ń gbọ́ 100% assurance. kò dé kí n ṣe pastor. sórí tí bá mú ẹ dọ́dọ̀ máa yẹn tán I'm telling you pé láàrin ká díjú ká là ayé ẹ̀ máa yí padà sí dáadáa. ó ní pastor jẹ́ ká wọlé lọ́jọ́. ọ̀rẹ́ mi mo bá yọ fún hospital tuntun tó ń ṣe ẹ̀kọ́ no I'm really happy for you. ó ṣe jẹ́ ọ̀rẹ́ mi àánú Ọlọ́run ní kí gbogbo wa máa gbàdúrà téèyàn bá ti ní àánú Ọlọ́run gbogbo lónìí tí mo ṣe kọ́ tí mo ṣe parí ẹ̀ tí mo bá sọ mọ́ ẹ pé ó yé mi irọ́ ni mo pa Ọlọ́run ló bá mi ṣe Ọlọ́run á jẹ́ kiri kárí. àmín. ó dà ó gbìyànjú gan-an ọ̀gá ní àmúdà wọ́n tó gbìn síbẹ̀ ẹ̀ bọ́n ṣe kékeré. ọmọ jẹ ẹ kú jókòó àfìgbà tẹ ní ẹ fẹ́ jẹ nǹkan kan. mo ti wá òkè ẹ ṣe gan. wọ́n tó kọ́ ẹ̀ tó ṣe kékeré ọ̀gá ní àmúdà. No, you really tried. Má bínú pé mi wà lọ́jọ́ tó ń ṣe. Kò sẹ́yìn tí máa fi iṣẹ́ lẹ̀ fún. Tí bá lọ fílẹ̀ fún wrong person, wọ́n máa jẹ́ iléeṣẹ́ run ni. So nǹkan tó fà nìyẹn. Tó ṣe ó gbọ́ ni pé nǹkan rẹ́pọ̀tà ṣe máa bára wa ṣe mí nígbàgbọ́. Ṣé o ń gbúrò Kórede? Kórede, mo gbúrò ẹ ní nǹkan bíi ìjọ́ mẹ́ta sẹ́yìn, right? Ọlọ́run lọ síbi kan àbí bákan, ọmọ pọ́rọ̀ tiẹ̀ àfi sùúrù. Òun náà tiẹ̀ sọ fún mi ní last time tí màá tiẹ̀ náà sọ̀rọ̀ náà òun náà sọ pé òun náà ti nìkan tó náà ṣe ń sìn. fún mi tiẹ̀ rí pé at least everybody náà ti business everybody ti nìkan tó ń ṣe. torí ọwọ́ tó bá di ṣe máa ń yá lò. obviously. ṣé o bínú pé mo pẹ́. bàbá mi ò bínú. mo ń ṣe àwọn nǹkan kan ni. pẹ̀lẹ́. ẹ wo ẹ náà lè sọ pé gbogbo ẹ ti máa set lé ni torí ẹ ni mo ṣe ń rush bọ̀ ọ̀kadà tó gbé mi wá gan ṣì wà níta ẹ bàbá ẹ gbé kinní fún mi ẹ jẹ́ kí èmi náà ẹ jẹ́ kí n lọ bìzàbìzà
lẹ́kọ̀ọ́ kan fi mi pa ni bàbá mo ṣe tẹ̀ rí mo mọ̀ pé ẹni tó bá sunkún wọ bí ó di dandan kó fẹ́rìn èmi náà bàbá ẹ jẹ́ kí èmi náà rẹ́rìn jáde lẹ́kọ̀ọ́ ti fi wá pàtó ẹ jẹ́ kí ògo tèmi ẹ jẹ́ kó bìzàbìzà ju ti Portable lọ bàbá ẹ ṣàánú fún mi bàbá ẹ gbé kíní fún mi ẹ jẹ́ kí èmi náà lọ lọ ẹ jẹ́ kí èmi náà di champion gbòòrò. Kórèdé. Bàbá. Kórèdé. Bàbá. Kórèdé. Ntẹ́mi ń rí kọ́ ni wò ń wò sórí ẹrù tágbàrú torí rẹ̀ fi pa bọ́mọdé bá rù ọrùn ò sì wò orí ń tágbà wò tọ́jú àgbàlagbà fi jí kòtò bọ́mọdé bá yọ̀ wò tó jí wò ojú rẹ̀ ó sì fọmọ lágbárí ojújojú lọ ìmújumú lọ ara sì ju ara lọ pẹ̀lú Kórèdé ọjọ́ ọ̀la ṣe kókó ọjọ́ ọ̀la ṣe pàtàkì kí ni tá à ń pè lọ́jọ́ ọ̀la kan ọjọ́ ọ̀la lọmọ tá a bá bí nínú ẹni ńlọ́jọ́ ọ̀la ẹni ṣé torí ń tá a fẹ́ jẹ ń tá a jẹ tá a wá ba ń tá a fẹ́ jẹ́jẹ́ lọ́la ẹ má jà ṣe bẹ́ẹ̀ wo ìwọ nìkan èèyàn kéèyàn ni ọ akéèké ní ọbọ ò ti jókòó yìí ẹjọ ká ní ọbọ ò ti jókòó yìí ìwọ gbogbo ló làájú tí ń pa gbogbo ẹran jẹ kì í ṣọ̀rẹ́ rẹ̀ ká ló tètè mọ̀ ni ọba pọpọrẹ rẹ̀ aláàánú rẹ̀ ni yẹ ń gbé ọ débẹ̀ kíákíá sórí ọjọ́ ọ̀la tí mo tẹnu mọ́ bọ́bí bá ti bímọ nú ayé yìí gbogbo wa tóbi bá fọwọ́ ara rẹ̀ wọ́n látẹ̀lẹ́wọ́ ẹni kì í tán níjẹ́ níta bá fi àtẹ́lẹ́wọ́ wa yìí ṣe ńlá padà kéré rẹ̀ òbí tó bá ṣe dáadáa nú ayé yìí tó bá papòdà tó bá kú gbogbo òwà rere tó bá wù nú ayé yìí ní ó jẹ́ dáàbòbò ní ó jẹ́ san ní ó jèrè tí gbogbo àwọn ọmọ tó bá filẹ̀ ni wọ́n mọ̀ jẹ èèyàn lọ́jọ́ ọ̀la túnṣe ni ṣùgbọ́n òbí tó bá sọra rẹ̀ dàkèké nú ayé yìí tó ní kò sí ti ń lè ṣe mo lè fi aró mo lè fi baṣọ jẹ mo lè ní kílẹ̀ ọ̀gbẹ́yìn mẹ́ ó rí gbogbo ohun tó ṣe wù ó ti fi bọ́jọ́ ọ̀la ara rẹ̀ jẹ́ ni sóòrẹ́ yìí tó ń ṣe lọ́wọ́ yìí ègún ni o tó bá wá wù ọkọ ọgbọ́rọ̀ mi tó bá wá gbọ́ tó mú ọkàn kún èjì tó tún gbogbo aláwo mi lọ tí aláwo ń bá rí òótọ́ ọ̀rọ̀ tí ò sọ tó múrọ̀ ọbẹ̀ tó fi ṣiṣẹ́ fún ọ èmi mo wí bẹ́ẹ̀ fún ègún burúkú ló gé léra rẹ lórí tó bá jà ọ̀tán nínú ayé ìtọ́ papòdà sọ̀rọ̀ ọmọ tó bá fi ilẹ̀ ègún yọ̀ já wọn ìyún lèmi ṣe ń gbà onímọ̀ràn wípé lẹ́kàn tó ń wò ó fi lẹ́kàn lẹ̀ bẹ́ẹ̀ bá sá lóògùn ògùn ò lè ràn tẹ́ ẹ bá lẹ́ẹ̀pẹ̀pà ò lè já pẹ̀pà tẹ́ ẹ bá wá pé ogún tẹ́ ẹ pé ọgbọ̀n lè tẹ́ ẹ mú gò tẹ́ ẹ má dà tẹ́ ẹ mú bọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ fi pa ìṣẹ́jú ayé ó ti kú láàrin wọn torí táwọn òbí rẹ̀ méjèèjì ṣe é lẹ̀ ìní ṣèdáàbòbò fún eré rẹ̀ ní jẹ́ àwọn òbí rẹ̀ ti ṣiṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́kàn lẹ̀ mọ́ lè rí ilé kan mọ́ wá síbi kankan mọ́ lẹ́yìn kó lọ rè túbà òótọ́ ọ̀rọ̀ nù òótọ́ ọ̀rọ̀ sì rè ọmọ ìyá sọ. àṣé lóòótọ́ ni pé ká rọra gbẹ́ kòtò ọ̀tá ẹni kí a má bàa padà jìn sínú ẹ̀. kí ni mò ń bínú lẹ́kàn sínú ẹni tó jẹ́ pé kò sí nǹkan tí ò lè fún mi kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ lẹ́kàn tí lẹ́kàn ò ní fún mi ọ̀rẹ́ tó fẹ́ kí ọ̀rẹ́ dàbí tiẹ̀ ní lẹ́kàn èmi gan tiẹ̀ bẹ̀rù pé kí Ọlọ́run má bínú sí mi látara ìlara tí mo ní sí lẹ́kàn ọ̀rẹ́ bí lẹ́kàn ṣọ̀wọ́n o lẹ́kàn gbogbo ibi tí afẹ́fẹ́ tó ń fẹ́ yìí bá ń fẹ́ kàn ẹ́ lára arò mà ní yẹn o ojú ò mà ní pọ́n ẹ o lẹ́kàn ò ní jábọ́ lójijì lórí àkàbọ̀ ògo tó wáyé wàá rí ògo lò lẹ́kàn dáríjì mi mo ti ṣe é mo ṣẹlẹ̀ dẹ̀ bíkíbi tó bá lẹ́kàn jọ dáríjì mi lẹ́kàn. Níbi tó bá ti gbèrè mi níbi,
Bọ́ì tó ṣáná sí yẹn kò ní dáa fún ọ pẹ̀lú ẹ̀. Joshua Jeru ni abo fún mi for more way because your mouth stinks so bad. Excuse you. Kí mo ń ro tọ́ ni? Bọ̀dà bá kẹ́dùn. Ọkàn wọn rèé. Wọ́n ga bọ̀ wọ́n jolè. Wọ́n fi ẹ̀mí wé olè. Aláyé bàjẹ́ mà lọ́mọ ṣe bọ́lá tán mi. Tí n bá máa kóra jọ, a máa fẹ́ gorí mi. Agbo. Gbogbo fídíò ẹ̀ ti kórè social media. Báyọ̀ pọ̀ mọ́ yín ti fẹ́ ló kọ́. Ẹ̀bà ni wọ́n mọ̀ jẹun ìjàmọ̀ lọ́tẹ̀ bá wa. Ẹ̀bà. Etí ń dùn ẹ̀. Náà ni mò ń sọ. Mi ò ní mo rógùn tí fi rò. Sensation mi ò dá lẹ́nu. Baba ló ní